ẹ kú bójú ọjọ́ bá ṣe rí o níbi gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ mi àjíǹde ara yóò máa jẹ́ òun. mo fẹ́ reply sí mítì tán ṣe lọ́jọ́ Sunday. Tinubu and his entourage cannot speak for Yorubas. It's not possible. Tinubu and the gullible elders we have in Yoruba land cannot speak for us. They can't speak for me. Torí èmi ò mọ̀ wọ́n, àwọn náà ò mọ̀ mí. Nǹkan tí mo fẹ́, ó yàtọ̀ sílẹ̀ tí Tinubu fẹ́. Ó yàtọ̀ sílẹ̀ táwọn àgbààgbà fẹ́. Ó yàtọ̀ sílẹ̀ táwọn youth fẹ́. Ó yàtọ̀ sílẹ̀ táwọn obìnrin fẹ́. Ambition Tinubu ni pé kó lọ the president ní Nàìjíríà. Kò lè ever support Yorùbá nation. Ẹ má jà tanra wa. Kò sí politician tó lè ever support Yorùbá nation. Ẹ jẹ́ ká gbàgbé wọn sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ ká pa wọ́n tì bí aṣọ tó ti gbó. Kò sí àwọn àgbààgbà tó ń jẹ ní Nàìjíríà tó máa ever support Yorùbá nation. Ṣé wà rí nǹkan tó dùn mí jù nínú gbogbo wọn tó ń kóra wọn kiri yẹn òun ni bàbá Àkàndé bẹ́ẹ̀ ṣe dàgbà tó ẹ dẹ̀ jẹ́ kí Tinubu máa tì yín gbọ̀ngbọ̀n ká tẹ̀ ní pé ẹ lè bí Tinubu lọ́mọ ẹ má gba Tinubu lábúrò ibi àgbàlá ń bá gbà ẹ̀ ṣe jókòó jẹ́jẹ́ kẹtẹ̀ kẹyẹ ṣe mí tí òṣì kiri kẹyẹ jẹ́ kọ́mọ inú yín kó máa tì yín kiri kẹ má máa jẹ́ káwọn ọmọ irú àwa yìí ń sìn ọmọ la jẹ́ sí yín tó yẹ ká máa insult yín ẹ ń sọ pé ẹ faramọ́ Yorùbá nation tá ń ràn yín iṣẹ́ ẹ bá faramọ́ àlálà ńláńlá ẹ bá máa faramọ́ àlálà ńláńlá ta ló ràn yín iṣẹ́ ẹ rò péré là ń ṣe ni ṣé bó ṣe ń pa kúkúrú tó ń pa gúgù tílẹ̀ Yorùbá òròjú tí ò ráyè yẹn ó tẹ́ yín lọ́rùn ẹnu ẹ̀ lájọ́ wa yẹn tí kò kì í bólówó nú ẹlẹ́ẹ̀ faramọ́ ta ni ẹ faramọ́ ẹ bá faramọ́ o ẹ bá máa faramọ́ o ẹnu ẹ̀ lájọ́ wa yẹn. politician tó bá wù kó faramọ́ politician tó bá má wù kó má faramọ́ kò kàn wá. Akeem Omiata ọmọ ẹ̀yìn Ààrẹ Ọ̀nà Kakanfò orí ẹ̀ ti bàjẹ́ orí ẹ̀ bàjẹ́ ìwọ ẹlẹ́ni rúrùn ìwọ náà ń sọ̀rọ̀ ìwọ tó jẹ́ pé ọ̀rọ̀ ò dá ṣáká lẹ́nu ẹ̀ ò ń gbèjà rẹ ó ní olóyè Sunday Igboho olórí Ààrẹ Ọ̀nà Kakanfò òfin jọ torí Ọlọ́run tálà rẹ Ọ̀nà Kakanfò àbòròpá alárẹ nílẹ̀ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò for your state Ààrẹ Ọ̀nà Kakanfò Fárígídí ní Gani Adams jẹ kò ń ṣààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ṣé olóyè Gani Adams yẹn ṣó gba ìwúre lẹ́nu bàbá Fáṣẹ̀hùn kò tó kú ẹni tó jẹ́ pé ó dalẹ̀ bàbá Fáṣẹ̀hùn ẹni tó jẹ́ pé politician Ààrẹ Ọ̀nà Kakanfò ni ẹni tó jẹ́ pé ceremony Ààrẹ Ọ̀nà Kakanfò ni ìwọ náà wá ń sọ̀rọ̀ sí olóyè Sunday Igboho ó dẹ̀ pé ó fẹ́ kí ó dẹ̀ pé ó fẹ́ ṣílẹ̀ tẹ̀ ó fẹ́ káwọn tó nílẹ̀ kan bínú sí ẹ ibo ni gbogbo yín wà nígbà tí gbogbo kan ń dàrú ìwọ wá sọ pé part 1 ṣì wà o part 2 ṣì wà o wo ó bá máa part ẹ lọ kó má parí fídíò ẹ orí ẹ gbálẹ̀ ọ̀dẹ̀ mo mọ̀ pé ẹ máa ṣiṣẹ́ fún Tinubu mo mọ̀ pé á ti wá rí yín ó dẹ̀ pé Lagos landlord àti Ààrẹ Ọ̀nà Kakanfò ibà Gani Adams ló ń jẹ́jàre ààrẹ àwọn wo olóyè Gani Adams ni ẹ́ ààrẹ àwọn wo ìwọ ní pé àwọn ààrẹ tó ti kọjá pé wọn ò sọ̀rọ̀ sí wọn torí wọn ò kọjá àyè wọn ni torí wọn ọ̀dàlẹ̀ Yorùbá náà ṣe sọ̀rọ̀ sí wọn ìwọ ní pé Abíọ́lá àwọn látòsí àwọn ààrẹ tán ti jẹ́ pé wọn ò sọ̀rọ̀ sí wọn bẹ́ẹ̀ ni wọn ò sọ̀rọ̀ sí wọn torí pé wọn ọ̀dàlẹ̀ Yorùbá torí pé wọn ta Yorùbá sóko ẹrú jọ nígbà yé Abíọ́lá ṣé Fúlàní wà báyìí ìgbà yé àwọn látòsà yẹn ṣé Fúlàní wà ìgbà yé Akíntọ́lá náà dalẹ̀ tó bá mọ́ ọ̀dẹ̀ ni ẹ́ ó dalẹ̀ amọ̀tàn àbúrò pọ́mọdé tẹ̀ láwa ṣé torí pé a ti ń fi kó sẹ́kọ́ mú dáadáa à ń ṣọmọdé àwọn náà mọ̀tàn Yorùbá ní òtí pẹ́ náà tá a ti délé ayé ìwọ wá ní pé wọ́n sọ̀rọ̀ sáré ààrẹ àwọn wo tètè sọpọ̀ gẹ́ ẹ o tẹ́ bá jábọ́ lọ́rọ̀ Sunday Igboho ẹ máa kàndín nínú yọ̀ tí gbogbo yín ẹ̀yin OPC ti bá ṣe olóyè Gani Adams
tẹ́ bá já lọ́rọ̀ olóyè Sunday Igboho ẹ máa kàn nínú yọ̀ kó sọmọ ẹgbẹ́ yín náà ṣé dandan ni kó bá yín ṣe ni ẹ dẹ̀ fi sílẹ̀ ẹ rò pé ẹ lè distract wa lórí ọ̀rọ̀ Yorùbá nation bàbá ńlá irọ́ tó jìnnà sóòótọ́ ni ẹni bá ti sọ pé Yorùbá nation ò ní ṣe é ṣe ẹ̀yin ẹ̀ láti máa ṣe ẹ̀yin òkú náà ń jàkàrà ẹ̀yin yín láti máa gba Yorùbá nation nǹkan tá a ti tọwọ́ bọ̀ tá a ti tẹsẹ̀ bọ̀ fíìmù tó gùn gbọ̀rọ̀gbọ̀rọ̀ báyìí bí òkú ṣòkòtò òun lọ̀rọ̀ Yorùbá nation wọ́n ṣe ń pa wá yẹn ó tẹ́ yín lọ́rùn bá a ṣe ń ṣẹrú Fúlàní yẹn ó tẹ́ yín lọ́rùn ẹ̀yin alátẹnujẹ ìwọ ni wọ́n ń sọ̀rọ̀ sáré èmi ò mọ̀ pé alárẹ̀ ńlẹ̀ Yorùbá ààrẹ kọ́ ààrẹ ní àlárẹ̀ kẹ́ ẹ lọ jókòó jẹ́ kẹ́ ẹ ṣe ewé agbẹ́jẹ́ mọ́wọ́ kẹ́ ẹ só mọ́wọ́ yín ewé agbẹ́jẹ́ kẹ́ ẹ só mọ́wọ́ kẹ́ ẹ kó sì kúrò kẹ́ ẹ fi olóyè Sunday Igboho lẹ̀ ìwọ omi ata ò ṣe é fi bọ́jú bí omi ata ò bá ṣe é fi bọ́jú a máa da omi ata ẹ̀ dànù ni à á dà lé ẹ lórí omi ata yẹn á wá tẹ̀ ẹ́ dáadáa ìwọ ọ̀dẹ̀ ó rí bó ṣe ń sọ̀rọ̀ ìwọ tẹnu tọrọ òdò lẹ́nu ẹ ọ̀dọ̀yọ̀ ọlọ́run ló mẹ́ni tó tiẹ̀ síta pé ṣé ìwọ náà tiẹ̀ rán èmi rò pé èèyàn gidi tó tẹ̀ mọ̀rọ̀ sọ ló yẹ kọ́rán sólè kó kọ́rán ká lè fún lésì dáadáa ìwọ dìndìnrìn ìwọ náà ń sọ̀rọ̀ tó sọ̀rọ̀ sọ́ga yín ọ̀gá tí ò gbàṣẹ lẹ́nu òun Fáṣẹ̀hùn kó tó kúrò tó jẹ́ pé tìjàtìjà ló fi kúrò lẹ́yìn bàbá olóyè lẹ́yìn Dr. Fáṣẹ̀hùn tìjàtìjà tógún tọ̀tọ̀tẹ̀ ló fi kúrò àbúrò pa àmọ̀tọ̀ ní orí yín ó gbálẹ̀ ẹ wò ó Tinubu and his caucus cannot speak for Yorubas. He's just speaking for himself. He's very determined that he wanted to become 2023 president. That's just his aim. Torí ẹ̀ ló ṣe ń takò ilé, ó takò wá o, kò takò wá o. Problem tẹ̀ nìyẹn. Ṣé rí gbogbo àwọn tó ń sọ pé wọ́n ò fẹ́ Yorùbá nation, wọ́n ò fẹ́ Yorùbá nation yìí? How many of their children is living in Nigeria? How many? Ọmọ Fáyẹmí ò sí Nigeria. Ọmọ Ṣèyí Tinubu ló wà Nàìjíríà ni bó bá wálé ní á padà sí abroad UK ló ń gbé kí là ń sọ àwa la mọ̀ kan tá à ń pass through Nàìjíríà náà àwa la mọ̀ pé Nàìjíríà ò favour wa dandan la máa kúrò lára Nàìjíríà bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ a máa kúrò lára Nàìjíríà ni odò à ń gbé gbogbo wa o kò ní gbé ọ̀dàlẹ̀ láti ṣe Olódùmarè Yorùbá nation ó ti jẹ́ dandan lágbára Olódùmarè àwọn alálẹ̀ lọ́wọ́ sí ọba tó láyé tó lọ́run ó lọ́wọ́ sí dandan la máa délẹ̀ lérí láti ṣe Olódùmarè ó dàbọ̀.